ní Allah gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi etí yín mélòó. يا دار yá dàrú ìwọlé Abdulrasheed. لا يدخلك حزن. agbára omi la yáde kólíkì hosinu ìbànújẹ́ ò ní wọlé. آمين. ولا يقدر ولا يقدر بصاحبك الزمان ولا يقدر بصاحبك الزمان. صاحبك ẹni tó bá fẹ́ràn wọlé yìí láyà gidiri òsàmánu ìgbà òní dàmálẹ̀. لا يقدر. ربي وفقنا بجاه محمد بحق أذى منك في البسملية يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ظلوم كما تدري. wọ́n ní kẹ́ ẹ ní sùúrù fún wa díẹ̀ dákun ẹ fi orin dá wa lára yá ṣùgbọ́n a gbádùn bàbá wa àjíire bàǹbà ká tó wá fi àbọ̀sọ́dọ̀ tí náà ọlọ́run gbàdúrà wa. سترت عيوبي كلها عن عيوني وألبسني ثوبا جميلا من الستر فصاروا يحبوني وما أنا بالتي تحب ولكن شبهوني بالغير فلا تفضحني في القيامة بينهم وقل لي يا مولاي في موقف الحشر يظنون أين موسى أين عيسى أين يحيى أين نوح أنت يا صديق آسي تب إلى المولى الجليل آمين بسم الله. أيا من له عسك لرؤية شيخنا فهذا كمال الدين عيسى كذا معنى فهذا كمال الدين عيسى كذا معنى أيا فالق الإصباح والحب قد جئنا alájà àgbà ń bẹ wájú rẹ lọ́wọ́ lọ́dà kó bá wa kẹ́ wọn. بأمرك فينا àfa àgbà náà ò gbẹ́yìn wọn bẹ́ ń bẹ̀. ما لنا منك من مجنا ṣé ká dá màbá wa àgbà lágége àwọn náà ń bẹ́ ń bẹ̀ lọ́dà kó bá wa kẹ́ wọn. على ملة المختار bàbá wa lágbàjì ọlọ́dà kó bá wa sàlékún kẹ́ wọn. من كان رحمة àwọn tó ti lọ tó ní kálukú wa mọ̀ òun ni ọlọ́dà kó bá wa kẹ́ wọn. لنا ولكل العالمين بلا استثناء bàbá wa àgbà Sheikh Abdul Qadir Jilani wa Jilani. على ẹ jẹ́ kí gbogbo wa ní ṣéwù. بقوم أصله الدين أمره gbogbo ayé tí bàbá lò sórí tọ́ Ọlọ́run bá náà ní ọlọ́dà kó bá wa sàlékún kẹ́ wọn. وأفنى قصار الجهد قلبا كذا ọlọ́dà kó شأنا bá wa àgbà jírí máa ń bà fún yín lọ́wọ́ ọlọ́dà kó bá wa aṣọ yín. فأولهم تاج اللبيب مؤسس iṣẹ́ Ọlọ́run ọba náà lẹ́ ń jẹ́ ọlọ́dà kó máa jẹ́ ṣiṣẹ́ jẹ́. لزمرتنا pẹ̀lú ògbọ́n Ọlọ́run, a rí àsìkò yìí الأديان أصل maintain. A rí العلا maintain. فضنا àlékún àlàáfíà Ọlọ́run ọba gbogbo ọlọ́dà kó bá wa ṣe fún yín. وشيخي صفي الله ó gbàgbà kò rí gbé mọ́ ọlọ́dà kó máa jọjà tí yín. خير Adé ọ̀farabalẹ̀ wá sí òní pẹ́ ni. èyí tí ó máa mú àfa àti fi máa lè kiri sílípàsì ọlọ́dà kó máa jọjà bá yín. والسر للأجداد إنا به صرنا ẹni wájú ní ọlọ́dà kó máa gbà yín sẹ́yìn láyéláyé. أبونا صلاح الدين Ọlọ́run wọlá gbogbo àwọn tó ń dá ọkọ̀ yìí bàbá Salahuddin. جئنا بمثله àwọn bàbá tó jásí pé bàbá ní ká máa múrú ẹ̀ wá àlérí mú wá. لكل لغات فاهم يعجب الكون gbogbo àwọn lábọ́wọ́ tí máa ń dágbárí yẹ̀rún bó bá gbọ́dọ̀ dọ̀ wọ́n ó sì máa tún fún ọ. كذا الحاج موسى بابا موسى. ذا الرئيس معلمي ọlọ́dà kó bá wa sàlékún kẹ́ wọn.
إن له من ربه المعتلي عونا lára ọmọ kí wà lájà àgbà náà lọ́la kó bá kẹ́ wọn. جسور جريء الصدر gbogbo àwọn náà ń dákọ̀ àwọn ẹni rẹ ni wọ́n. مفتي أقوكاجي bàbá wa gbára omi ọlọ́dún akọ́mọ́ padà lẹ́yìn. فتاواه تكفي سائلين كما ojúlọ كلنا ọ̀nà ọlọ́run balẹ̀ wà látàrí tó dé ní ọlọ́dún akọ́tún bá dẹ̀ ọ̀la ọlọ́dún akọ́mọ́ bínú sí yín o. وأحمد خير الناس خلقا وسيمة ọlọ́run wọlé àwọn tó ń dá ọkọ̀ ìpúpọ̀ àtàwọn ń bí ọlọ́dún akọ́mọ́ jà sùkúrù. خليفتنا الصافي الفهاد به زنا ẹgbẹ́ ẹmu ẹlẹ́tìmọ́ sẹ́sọ̀ ọlọ́dún akọ́mọ́ jẹ́ tiwa. يليه أبو المقدام ètò àtúnú. عبد الرشيد من àwọn bàbá Abdul Rasheed ọlọ́dún akọ́mọ́ kẹ́ شجاعت wọn. في سره تجب شأنا Gbogbo tá a fọ àwọn wíwá tààrọ̀ yìí. سأصلك يا فتى Abdulrasheed. afa káàdì. أبقاكم الله الكريم Abdulrasheed ni tún wí dáadáa. عبد الرشيد من orúkọ bàbá àgbàgbà omi náà ládé ìwọ̀n ni. في سره تجب شأنا ìtàfà àwọn wíwá tààrọ̀ yìí. وشيك كألف أحمد السر إنه بهي ذكاء مثله شذ في المعنى bíi tí ń wọ́ jòkó yìí. أبايي أمين الله مرشد قومنا bàbá wa gbára omi àwọn náà ń gbéra di láti wá ní àbá ìlú. فصيح أديب نال في أسره يمنى صلى على النبي الكريم. sallallahu alayhi wa sallam. tọ̀. ẹ dákun gbogbo wa ẹ jẹ́ ká tẹ́wọ́. tẹ́wọ̀ yín. anabi Muhammad sallallahu alayhi wa sallam. anabi ni salulaha ibukuni akufikum ẹ̀rí salulaha ibukuni akufikum. akramakumullah. ẹ bá tán tẹ fẹ́ béèrè lọ́dọ̀ Ọlọ́run ètè òtúni alikafu bàbá wa lókè ọdẹ alikafu ọwọ́ tọ̀. fún jẹ́ púrà rẹ̀ jamu. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti kọ́ wa. tọ̀. أبقاكم الله anabini salulaha bibutuni akufikum ẹ bá ṣe tán tẹ fẹ́ tẹ ní ìdí mi tẹ fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ ẹ bá bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ mi. ẹ dákun ibi tí a wà yìí àwọn Yorùbá ní àìmọ̀ àwọn ara ní mú kẹ̀kẹ́ yálé epo tọ̀. Allahu Akbar. kí ni wọ́n ń bẹ̀ kí ni kò sókun dúró kankan mẹ́yìn tí wọ́n ń yálé epo. ẹ já tẹ́wọ́ ká sọ pé bisimilahi rahman rahim bisimilahi rahman rahim. téèyàn bá wí dáadáa yóò padà dùn létà. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. wọ́tọ̀ wí dáadáa ọ̀ ní sábàmà bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. بسم الله الرحمن الرحيم allahumma salli allahumma salli ala sayyidina muhammadin على سيدنا محمد wa ala alihi wa ala alihi wa ashabihi wa ashabihi wa sallim. wa sallim. fẹ́ kọ́ wí taratara okùn méjì allahumma salli. allahumma salli. ẹ má fi fèrè wí mọ́ èèyàn mọ́. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. àmín mẹ́ta mẹ́ta tó hẹ́fì dáadáa. jòkó yìí ti dáa. fún àgbámú jòkó yìí ṣe kí ni jòkó yìí ti dáa ntó bá ṣe dáa àyè ṣàtúnṣe ẹ̀ mọ́. la ilaha illallah. mo wá kẹ́kọ̀ọ́ ń bí lónìí púpọ̀
bí n bá wá bí lónìí torí gbogbo wòye àná mo wà ní France Ayyakumullahu al-karim. wà nílẹ̀ faransé bẹ́ẹ̀ ni baba. bẹ̀nẹ̀ kọjá sọ̀hún. La ilaha illallah. mi pẹ̀lú mukadam nọ́mbà rẹ̀ ni wọ́n ń pè ìfẹ́ pé tààfà torí ẹni tààfà rẹ̀ bá hàn tán ó ní bí wọ́n ṣe bá a lò La ilaha illallah. ẹni tí ìjà àfà rẹ̀ bá hàn tán ó ní bí wọ́n ṣe bá a lò ìwà pé àwọn mukadamu ní ń pè àmọ́ yìí dá màmá ẹni tí ń pè àmọ́ ń gbé ìmọ̀ mukadamu náà. Allahu akbar. ń pè máa jísẹ̀ mi fún ṣéwù o náà ń ètí ìmọ̀dìsí. Allahu akbar. سلام على قطب البلاد وعينها رجال العلا مني إليكم تحيتي. ẹ̀yin ni ń pè olóògbé ọlọ́run ọ̀ní tọ́mọ. آمين. بالبلاد bisimilahi rahman rahim. وعينها رجال العلا مني إليكم تحيتي. gbogbo tí wọ́n bá wò ó wí àmọ́ gẹ́gẹ́ bí tí mo ti kọ́ wí ní tó bá dá àwọn èyí tún ṣe mọ́. bẹ́ẹ̀ni Buyọ̀ sí pẹ̀tẹ̀. o ti da parí. torí pé ilẹ̀ yóò bá wọn yìí buyọ̀ sí pẹ̀tẹ̀ Ayyakumullahu al-karim. wọn yìí pa pẹ̀tẹ̀ tẹ́ kó fi yọ̀ sí ọba jẹ́. ọba pẹ̀tẹ̀ jẹ́ nù. àwa kẹ́kọ̀ọ́ kálukú bí yẹn bá ti nílà ákàyè sí bẹ́ẹ̀ ni yóò ṣe mú mi ọgbọ́n sí ń bì báyìí. La ilaha illallah. Ọlọ́run sì járe kọ́ pẹ̀lú ògùn Ọlọ́run. àmẹ́lòmíì yóò wọ bí lẹ́mùtì yóò sì jáde lẹ́mùtì ni torí pé dákun torí pé àníyàn tó bá wọ bí ọ̀dà kò ní rí tó dáa gbé lọ. ó gbọ́ mo ṣe wà nílùú tí mo lọ yìí láti bí ìjẹrin sí ìjàrún àwọn tí mo lè bá gbogbo tí ì yanjú mo rí i pé ọ̀nà ńlá àpò mi ń kún àmọ́ wọn pé agbára omi fẹ́ lọ bẹ́ẹ̀ agbára omi mo fẹ́ lọ bẹ́ẹ̀ ọlọ́run níhìn gbogbo tí ó di mi lọ́wọ́ tí mo fi sí padà sí nàìjíríà lọ́ọ́ dá bàbá yìí lóhùn ọlọ́run pa mú nǹkan náà kúrò lọ́nà àdúrà náà wàá gbà. Alhamdulillah. ọba tó ní kí n tún mọ̀ yín nú ayé ara fún mi pé alibarika mi yóò tún pọ̀ díẹ̀ sí i. Àmín. ìwọ tó bá sáámi alibarika tiẹ̀ náà pọ̀. Àmín. afa wa ẹni wa àwọn afa wa síbi tí sàdúrà wọn ọlọmọdé ó burú fún wọn. Àmín. àwọn tí wọ́n kọ́ alẹ́ kọ́ àwọn tá a jàǹfààní wọn lónìí ìkànnì tó ń kọ́ lóríṣiríṣi yìí kó tá à ń gbọ́ lẹ́nu bàbá yìí nísìn bàbá tó ń nù ọ̀rẹ́ yìí ni ẹ̀ẹ́nì jábọ́ Àmín. آمين. ń bọ̀ wá bí ọ̀rọ̀ yín àwọn àfáà wa àwọn àrò mẹ́tẹ̀ẹ̀ta tá a ní ìní bàbá lágbàjì bàbá wa lágége bàbá wa mọ̀sìngbà Sheikh Kamaluddin àrò mẹ́tẹ̀ẹ̀ta nù bí yẹn bá lóhùn ní gbó jẹun kàkà nù mẹ́tẹ̀ẹ̀ta kò ní jẹun gidi. الله. bisimilayi kuli huwa Allah. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ẹ̀yin bàbá tẹ wà ń kalẹ̀ a kì í púpọ̀ bàbá wa gbà Sheikh Abdulkadir Zubair Magodo ẹjọkọlẹ̀ wọ́n fẹ́ bọ́hùn pàtẹ́ wọn rí malẹ̀ Sheikh gbìyànjú kọ́ lọ́wọ́ àfihàn báwọn òdì ẹ̀ lọ́lọ́wọ́ máa fi hàn lómi tí èkó láyé abayin dúpẹ́ púpọ̀ Sheikh Zakariya ẹni tó so wọ́pọ̀ mọ́ra wa pẹ̀lú Sheikh ni jírísà rẹ̀ ni Sheikh wá ni mo ti mọ Sheikh
sheikh zakariyahu ayub ọgbà àmọ́ wàá dọ́mọ mi ó sì dọ́mọ àlùbáríkà ọ̀ní wọlé Amina. jòkólẹ̀ dáadáa jòkólẹ̀ makánaka. على كتب البلاد وعينها رجال العلا مني إليكم تحيتي. bàbá wa gbà ayé sọ̀rọ̀ ó gbé bàbá wa bàbá ẹ̀yin tí ẹ wá tún jẹ́ Sàràkí àárín ilé àfọ̀ní Hausawa cikin yarensu Hausawa suka ce ido ba mudu ba amma ya san kima. ntí bàbá sọ ni pé àárín yín rí àfòní. ntí mo wí kàn. àyàkùnmọ̀ láwùjọ kẹrì. Atutu kutu fún wa. àyàkùnmọ̀ láwùjọ kẹrì. Hausawa suka ce a bakinsu ido ba mudu ba ne amma ya san kima. على كتب البلاد وعينها رجال العلا مني إليكم تحيتي. Hausa ní ojú kìí ṣe pẹ́rẹ́gi ojú kìí ṣe dìríkà tá a máa fi wọn kan àmọ́ yá san kima àmọ́ kò sí òdiwọ̀n tí ojú ọmọ. Allahu akbar. الله. àyàkùnmọ̀ láwùjọ kẹrì. ma'ana kenan abu da ya nufi kenan afa mi amatun manyan lónìí kún ti tẹ́lẹ̀. alul fasahati la yakhshawna minni ahadin bal yahsabun nasa kullun kali aba japa re o kaba yi أهل الفصاحة alul fasahati أهل الفصاحة لا يخشون من أحد بل يحسبون كل كالأباعير. وهل سمعت بذئب خاف من غنم وهل سمعت بذئب كان من كاف من غنم. farabalẹ̀ orí alágbára orí agbára omi rí orí lórí Allahu akbar. farabalẹ̀ bọ́ máa rí bá ní ọ̀ní máa wọ̀ kankan rẹ̀. أهل الفصاحة لا يخشون من أحد بل يحسب الناس كل كالأباعير. وهل سمعت بذئب خاف من غنم وهل سمعت بذئب خاف من غنم أو تسمع لأسدا خوفا من خنازير أو تسمع لأسدا خوفا من خنازير أو تسمع لأسدا خوفا من خنازير. شيخ النورين in salati gboro ẹnu mi pé alul fasaha àwọn tí wọ́n bá ti dá láwọn. لا يخشون من أحد. omi ọ̀rọ̀ kì í gbé wọn lọ mọ́ odò ọ̀rọ̀ gbẹ́ lómi lọ. sheikh abdulrasheed ìyá bàbá mi halima ní jẹ́ wọ́n bá wọn kan sọ̀rọ̀ níjọ́ kan ẹ wá ẹjọ́ náà ni wọ́n rò lẹ́sìn kẹnu bọ̀ sọ̀sọ̀sọ̀ báyìí ẹjọ́ ó tẹ̀lé yín lọlé. بل يحسب الناس كل كالأباعير
بل يحسب الناس كل كالأباعير. ẹni tí ń bá wí ti gbọ́ irú eléyìí òun èsì wàhálà sí mọ́. أبقاكم الله ó lẹ́ni الكريم. tá a sọ̀rọ̀ kalẹ̀ fún tá a sẹ̀ mọ́ ilé ń tìró ó lè bá a rí irú àwọn eléyìí kọ́. ẹnu yín sì rí báyìí. ẹ dúpẹ́ fọlọ́run àti ìyá àtọyìn lọ́lọ́run kó síbẹ̀. tí ò sẹ́nu yín ló bọ́ ọmọ ọyọ kéré-wù ni wọ́n èéfi gé nǹkan kò mú. wọ́n ní ẹnu ó bọ́ lẹ́nu ẹ̀ sì lẹ́nu ó bọ́. àṣé bẹ́ẹ̀ ti buhaya tó yìí bẹ́ẹ̀ náà lẹ́nu náà rí. ẹlòmíràn yá yìí yóò hàrà ntàbẹ́ bá ní ọ sọ̀rọ̀ yóò bá yàgbẹ́ sọ̀rọ̀. yóò sùrọ̀ ẹni. ẹnu yìí ò ní bàjẹ́. amiina. ní gbogbo òkú wa tí ń bá náà kọ́ ló ń kó fún ọlọ́mọ rẹ. ọ̀rọ̀ yín tún wá ń kílèmù pé bífẹ̀ bàbá yìí ti lẹ́mìí yín. àwọn aládùbáwá wọ́n ní qawlul mar'i yukhbiru ma fi qalbi. الله qawlul mar'i يخبر ما في القلب. wọ́n lóbìnrin bímọ ọkùnrin fún ọ ó bímọ obìnrin ọtún lọ́ọ̀ rí inú ẹ̀ ọ̀ọ́yà àlà fún ẹ̀ kọ́lé bá rí. ẹ sì rí báyìí sí bàbá yìí. ẹ ní ṣubú. آمين. mo kì í púpọ̀. n ta fẹ́ ṣe ń bí lónìí kò sí wá sí mọ́. bàbá wa àgbà Sheikh Adam Ali Alori. رحمة ẹnu الله ọlọ́run عليه. tálẹ̀. má jẹ́ yìí ń ọ̀dọ̀ ọ̀la àmọ́ pé àdàbí yàsí ni Sheikh Adam ni wọ́n fi ń jẹ́rìí ọ̀rọ̀ eré ẹ̀ dàrú ni. سلام على شيخ الكمال وآدم. àfa wa ni. هما بالفهم جدد العصر بالتقى. bàbá wa lè Alori wọ́n lọ bá àwọn èèyàn mọ́ṣáláṣí ẹni tí ń sàlùwàlá ẹni tí ń ṣe náfìlà ẹni tí ń ṣe tẹ̀sùbà ẹni tí ń ṣe tàǹkàrà ọtún wa bọ́ síwájú mímbàrí pé ẹ bẹ̀rù Ọlọ́run. eré ẹ̀ dàrú ni ọmọ ntọ́kàn máa ń ọ̀rọ̀ ẹni. الله. àwọn tá a bá yìí àwís ọba yín lógìgì ni. Ansarul Liwara 99 alimahu àwọn tí baba fẹ́ wí nù kó wà nìyẹn. bó ti wá rí tí mo fẹ́ gbọ́nù. Ansarul Liwara 99. ẹ wá hó sí dáadáa Ansarul Liwara 99. 99 هما بدلوا بأمر الله. مالهم ونفسهم لأجلنا ولولاهما ما أنت في الدين بالفتى. nta níbi lónìí kì í ṣe wá sí mọ́ ká ṣàdúrà fún bàbá yìí kọ́ lọ́hún ó kun jálẹ̀. àmín. bàbá wa Alhaji àgbà rahimahullahu ta'ala. ìkànnù àwọn àfa àgbà tí wọ́n bá táwọn Àfà. alájà kọ́ wá bàbá wa hùwà títí àfa àgbà ń wá dúró tì báyìí wọ́n wá dúró tàlàjà àgbà wọ́n wá pè wọ́n lọ́kọ́ wọ́n ní Kamaluddin bàbá ní náà wọ́n tún wọn pé wọ́n ní náà wọ́n ní gbogbo ọkùnrin ń pè èèyàn dáadáa ni ọ́ bí bàbá náà ti ń wí nù o. أبقاكم الله. obìnrin ń pè èèyàn dáadáa ni ọ́ ọmọ èké ń pè èèyàn dáadáa ni ọ́ àgbàlagbà ń pè èèyàn dáadáa ni ọ́ ọlọ́mọṣá gbọ́ ọ lé èèyàn dáadáa. àmín. tí mo wá fẹ́ lò lónìí nù. الله أكبر. àmọ́ bẹ́ẹ̀ mi ó ṣe wá lò ó mo ti wá kọ kéwú tì ń dì. dunu rẹ̀ ni ṣé mo lè kéwú. Sheikh Abdulrasheed amiina. Abdulrasheed jazakallahu khayra jaza. عبد الرشيد جزاك الله خير جزاء. ولا أراك من العلماء مكروها. ولا أراك من العلماء مكروها. ولا أراك من العلماء مكروها. àwọn tí fi tọrọ fún yín ti ń bẹ́lẹ̀ ẹni wa ọ̀rẹ́ wa olùfẹ́ wa pàtàkì ṣéèkù wa ẹnìkan kéwú. La ilaha illallah. الله أكبر. ó kù bí ọdún mo wà nílé kéwú ní abà nàta tó súnmọ́ abàjẹsà lọ́nà àràmọ́. mo
kì í sọ̀nà ara máa fa ayakumullahu al-karim. جزاك الله خير جزاء. n bá dákun àfa أبقاكم الله. sọmọdì lánìdì. ولا أراك من العلماء مكروها ولا أراك من العلماء مكروها. ọjọ́ tá a wàá ṣe wá sí ń bí ọlọ́run ó mú yìí wá lọ́tọ̀ ni kì í sò ní mọ́. حياكم الله. ìyẹn máa ń mojú ni. kánú àwọn olórin àgbà ó ní mo mọjú mo mojú mo mọra mo mọ̀tìjú ara mi kàbùkù èlùbọ́ ẹrù méjì tó bá kú bí ìgboro mẹ́ta mẹ́rin márùn-ún ni máa fún wa nílé yá. ìyẹn máa ń mojú ọjọ́ wá sí ń bọ̀ táwa ṣe ń bí àmọ́ lónìí Inshallah. àdúrà la ṣe fún Sheikh عبد الرشيد Abdulrasheed. جزاك الله خير جزاء. ẹ sọ pé amina kí n gbọ́. ولا أراك من العلماء مكروها ولا أراك من العلماء مكروها. jazakallahu khairan jaza. أبا نتا bàbá ànàta أبقاكم الله. n tí n sọ yìí nísìnyí ó jẹ́ ọ̀rọ̀ 1966 sí 1967 Sheikh Saleh oníkùnkéwu àtàwọn àgbàlagbà ńláńlá Àgbàfà. wọ́n gbé nkọ́kọ́ lọ́rùn báyìí ni ẹ̀ ń pè èèyàn kélébé ni pọ́tébù èèyàn ni títí dòní náà pọ́tébù ni الله àpàrà sí ibò ní kan Sheikh Saleh آمين. olóòkọ̀ kan náà tún wá lè mi wọn níjọ́ tá a bá ti pàdé báyìí àwọn àdì mọ́ra wa gbàgì bó bá kà sí eléyìí lásán àtàwọn bàbá Sheikh Abdulrasheed mo bá yín dúpẹ́ Alhamdulillah. ìdí ọpẹ́ dà bí tí ń lọ́mọdé hùn ayakumullahu. ẹ gbèpè nù lé nífa الله ṣé kò tún nù rẹ ni ẹ máa lóko àfa yìí kò gbèpè ńlé ni gbogbo ẹni bá gbèpè ńlé ní abá ti bọ́ síta tí a bá ti sépè kan kínkínní báyìí lé èpè tọ́gbà ńlé ní ọ̀ràn tìta lọ́wọ́ تلني ماجنت. أبقاكم الله. ẹ gbàdúrà ńlé ẹ gbàdúrà lẹ́nu ìyá ẹ gbà lẹ́nu bàbá ẹ gbà lẹ́nu àfa ọ̀ràn yín wá rán mà ẹlòmíì ó ṣe ńgbà tí o kò dá lọ́dọ̀ ìyá kò dá lọ́dọ̀ bàbá kò dá lọ́dọ̀ àfa lọ́kàn máa ṣe àṣeyàn àgùn ní irọ́ ni kò ní jánà. ولا أراك من العلماء مكروها ولا أراك من العلماء مكروها. àwọn wá ń pè agbára omi bí mo fẹ́ ṣàdúrà mọ́dé mu. mo ti الله sọ fún yín mo ní òní èsọjọ́ wá sí. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم waja'alna minal ma'i kulla shay'in hayyin waja'alna minal ma'i kulla shay'in وجعلنا من الماء كل شيء حي. afaakomu حياكم الله. ọ̀rí máa ń mọ́tò tọ̀wílù ni kódà mọ́tò lè wájibì kò sí nǹkan kan bẹ́ẹ̀ àmọ́ mọ́tàsílù ni kì í ṣe mọ́nfàsílù wájú dókítà kéwú tí máa fún kéwú lábẹ́rẹ́ lọ wáyé o. أبقاكم الله. وجعلنا من الماء كل شيء حي وجعلنا من الماء كل شيء حي. Ọlọ́run ní gbogbo tó bá fẹ́ dòkú láyé omi là á fi sọ́jí ẹ máa ń pè agbára omi ìkànnù ibi tó wà nínú Al-Qur'an waja'alna. وجعلنا من الماء كل شيء
حي Sheikh Abdulrasheed ò tún wá gbé lọ́nà òdì òpó nǹkan lágbára agbára omi tọ́lọ́hún dá الله ọlọ́run sì kọ́ ọ máa ń ṣe báyìí La ilaha illallah. ìwé kò máa ń ṣe má ọlọ́mọdé alẹ́ ọlọ́wọ́ آمين èyí tí ọ̀wá dáa jù kí n ṣe sọ́mọ́rì lórí ọmọ wa kan Bintu Rasul wọ́n ní yọ ọkọrin إن شاء الله àwa náà ó sì gbórin ẹ̀ àmọ́ Sheikh Abdulrasheed ìjòkó tèmi rẹ̀ ọkọ̀ jòkó ní láyé ó yẹ kí n kọlà sí jòkó yìí kí n sá jòkó yìí ń kẹ́kẹ́ كاتيكي kí n tíìkì ẹ̀ àmọ́ n tásìkò ń wí bó ti wá wò ó lè rí àmọ́lẹ́jì ẹ̀ alá yá dàrú láyàdé kólíkì òzínú. ألا يا دار لا يدخلك حزن ìwọ léyìí sẹ́rí yá dàrú يا دار لا يدخلك حزن afáàpọ̀mù أبقاكم báwo ni الله aláyá bẹ́ẹ̀tù láyàdé kólíkì òzínú. ألا يا بيت لا يدخلك حزن ولا يقدر بصاحبك الزمان. ولا يقدر بصاحبك الزمان ولا يقدر بصاحبك الزمان sọ lẹ́nu ara mi mo ní alá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi etí yín mélòó. يا دار yá dàrú ìwọlé Abdulrasheed لا يدخلك حزن agbára omi la yáde kólíkì hosinu ìbànújẹ́ ò ní wọlé. آمين wala yagidi. ولا يقدر بصاحبك الزمان ẹgbẹ́nu sí. ولا يقدر بصاحبك الزمان sọ́ọ̀hìbíkì ẹni tó bá fẹ́ràn wọlé yìí láyà gidiri òsàmánu ìgbà ò ní dàmálẹ̀. لا يقدر بصاحبك الزمان gbogbo èmi mo ti gbé yìí. ولا يقدر بصاحبك الزمان mo pè láti bí mo pè báyìí mo pè báyìí wọ́n wáyé kárí ọkùnrin kòró yìí. الله la ilaha illallah muhammadu Ní tí o mọ̀ lówó. gbogbo èèyàn kó lè náwó. orírun mú ni kò ṣeé fàtú. èwo ní jẹrun mú abẹ́ ọ̀hà gbogbo ẹ̀ kú o. irun mú kíni. bí ọba ṣe fàtó àwọn apá abẹ́ ọ̀hà kà kú. ألا يا kò ṣeé yẹ sọnù. دار لا يدخلك حزن wala yagidir. ولا يقدر بصاحبك الزمان ولا يقدر بصاحبك الزمان sọ́ọ̀hìbíkì ẹni tó fẹ́ràn léyìí dénúdénú tó fẹ́ràn tẹ́lítírì yìí dénúdénú láyà gidiri hù zamanu ìgbà ò ní dà á. آمين àmín. ẹlòmíì yóò máa ń tẹ̀lé sheikh òun pẹ̀lú ẹ̀ ní ẹjọ́ ń lọ ní ẹjọ́ ń bọ̀ ní ẹjọ́ ń lọ ní ẹjọ́ ń bọ̀ àmọ́ síbẹ̀ kò tẹ̀lé Allahu akbar. لا إله إلا kò الله sì padà ǹdè yẹn fi yàtọ̀ sí ẹranko bẹ́ẹ̀ bá ń sin ajá tí máa ń tẹ̀lé yín lọ́nà oko bẹ́ẹ̀ bá ti padà bẹ́ẹ̀ bá wọ ẹ̀yìn rí mọ́ ẹ mọ̀. èèyàn máa tẹ̀lé yín kí yóò tún máa pé ẹ máa wo òkúta yẹn o ẹ máa wo kíní gbòǹgbò yẹn o ìlú máa jó lọ mọ̀ ń wẹ̀yìn rẹ. ẹ máa kíyèsí irin yẹn o òun náà ló sì fẹ́ kó kọlu kíní ni Ah. إلا gbogbo orú الله àwọn tó bá ń jẹ mọ́ bẹ́ẹ̀ kọ́ sọ́gbọ́tọ̀ fẹ́ dátọ̀ ní rírú ọmọ dá kọjá آمين ìdí ni o wọn lọ sọ̀rọ̀ àfi gbò yìí tápọ̀ òfin ka ọ̀tọ̀ fún òrí ọgbẹ́ ṣubú ọ̀rí pé wọ́n tún padà ń dé wọ́n tún padà ń apologize bí tí a ní ọ̀sọ́ náà wọ́n lọ́nà tó wà ń bẹ̀. Alhamdulillah. tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ ó ní pé láti ilé àdúrà àti tẹ̀lé ọ débi ṣéèkù wa àfáàgbà ó ní ìyá bí mi ò ṣàdúrà mi ẹ wí bẹ́ẹ̀ Ṣàdúrà mi. bàbá bí mi ò ṣàdúrà mi Ó ṣàdúrà mi. ẹ sì dá wa dáa afa Hasan
ìyá bí mi ó ṣàdúrà mi. ó ṣàdúrà mi. bàbá bí mi ó ṣàdúrà mi. ó ṣàdúrà mi. àfa kọ́ mi ó ṣàdúrà mi. ó ṣàdúrà mi. báyé gbé mi ṣe pé kò ní lè ṣẹ. báyé gbé mi ṣe pé kò ní lè ṣẹ. báyé gbé ọṣẹ pé kò ní lè ṣẹ. báyé gbé ṣe pé kò ní lè ṣẹ. báyé gbé ọṣẹ pé kò ní lè ṣẹ. kálukú tí ọgbọ́n ẹlòmíì ti tún wá kọ́gbọ́n lọ mí lónìí torí yóò bá ní ọgbọ́n ní pẹ́kó tó ran ní agọ̀ yìí pẹ́ ràn yàn. Allah. ọ̀nà àgọ́ súnmọ́ púpọ̀. ọgbọ́n ní pẹ́ tó ràn ní. agọ̀ yìí pẹ́ ràn yàn. Allah. ẹlòmíì ọmọ pé ní tí jẹ́ obìnrin nú ayé náà láyé kódà lọ́rùn tí n kò fèrè ẹ̀ tì sí tí n kò ti sàdúrà mẹ́mọ́dé ṣé Abdulrasheed wọ́n ní bálí kìyàmà bá dé fa Hasan tọ́lọ̀ ń dájọ́ àwọn ẹranko tó ní ẹjọ́ àwọn ẹranko ní ọkọ̀ dá ó di yẹ̀pẹ̀ ìtọ́ sára wọn ní sáyàn jẹ́ ọlọ́ọ̀kẹ́ wọn náà gba àgógó tó ju tiẹ̀ lọ́tọ́ sá ọyá sá padà ìtọ́ kan àwọn ní kànyàn jẹ́ ọyá wọn náà kàn padà ọlọ́wọ́ pé gbogbo yín ẹ di yẹ̀pẹ̀ funfun táwọn máa dẹ́nu ọmọ tẹ̀ lọ́tẹ̀ bọ̀ wọ́n wàá di yẹ̀pẹ̀ ẹ wàá dájọ́ táwọn kèfèrí tẹ̀lé àwọn náà wọ́n gbàgbé tí wọ́n bá gbà lọ yóò wá ẹjọ́ tàwa ọmọ àlìjẹ́nà ọlọ́mọṣà síbẹ̀. Àmín. ṣé Abdulrasheed ẹ̀kọ́ tẹ̀lé mi ò wá rí kọ́ lónìí tó wá kọ́ mo fẹ́ làdérù fún wọn. bọ́lọ̀ ń bá wa dájọ́ wa tán tó parí gbogbo ẹjọ́ pátápátá ọlọ́run wa pé tọ́ ẹ wá ṣe sùúrù ẹ jẹ́ kí n kéwú èmi ọlọ́run fúnra ẹ wọ́n wá kéwú ẹ sì pé kí ni òkè. ọlọ́run wa ké Suratul Rahman wọ́n lọ́lọ́run ní tí kọ́ kéwú ọlọ́run pa Nábì Dáúdà pé ohùn rẹ tí wọ́n ń gbọ́ tí wọ́n ò bá ọyá wa kéwú kí wọ́n gbọ́ nígbà Nábì Dáúdà máa ń kéwú àti ń bẹ láyé gbogbo ẹja tí ń bẹ sàlẹ̀ odò ó sì léfò. yéè ohun ní. iṣẹ́ alágbára omi máa ń kéwú bí báwọ̀ ti dẹ̀tí lọ́wọ́ bó ṣe nu rédíò ọ̀hún á dẹ̀tí ọmọ gbọ́. n tẹ̀mí ṣe bí mbẹ́mbẹ́ tẹ́lẹ̀ apá kan so mo rò pé mbẹ́mbẹ́ yìí mà pápá méjèèjì ní sèwọ́ Abdulrasheed fi ń fò. Allahu Akbar. létà ni mo wá rí pé eléyìí lápá méjì. La ilaha illallah. àtàbà tí ò lápá kí ni yóò fi fò ọmọge tí yóò lásọ kí ni yóò fi lò gbà. سبحان من أبدع الأشياء وقدرها ومن يجود على العاصي ويسترها. ọlọ́run adájọ́ tó ọmọ àlìjẹ́nà bá dájọ́ tán yóò wá pé ẹ dúró Ànábì Dáúdà kéwú kẹ́ gbọ́ Ànábì Dáúdà kéwú wá kéwú tán ọlọ́run pa Ànábì Muhammad Alaihi wasallam. wá sí lọ ń gbọ́n o kọ́ tó gbọ́ wá sí ó dijọ́ mi kì í sòní gbogbo ní àdúrà láàfin ṣe ọlọ́run apẹ́ ká Ànábì náà wá kéwú wọ́n ní kí Ànábì òkè Suratu Taha àmọ́ wá àfà gbogbo wa ní mọ bí a wà àmọ́ fún ìgbádùn bọ́ bá wá ké tán ṣé kò sún nù rẹ ni ọlọ́run fún ààrẹ òkúta èmi náà fẹ́ kéwú fún yẹn mọ àlìjẹ́nà wọ́n ní kí ọlọ́run wá ké Suratul Rahman tábà gbọ́tà Ànábì Dáúdà tán tábà gbọ́tà Ànábì Muhammad tán tábà gbọ́ lọ́lọ́run tán ṣé kò sún nù rẹ ni ọlọ́run wá pé tọ́ wasika alladhina taqaw fi kéwúlẹ̀ ila aljannati zumaran hatta idha ja'uha futihat ọlọ́run wá pé tọ́ ẹ máa lọ gbàlìjẹ́nà mo tù yín lẹ̀ ẹ máa lọ. Allah. àwa dúró ṣé Abdulrasheed àwa ní lọ tó súnú rẹ̀ gbogbo wa dúró àtàkù pé àtàkùtọ̀ lọ́hùn lọ́rùn. àlìjẹ́nà kí ni àlọ́ mọ́ oníjà àlìjẹ́nà ohun tá a gbọ́ yìí a tún rí ọba ìtura a rí ọlọ́run tètè. a rí nífẹ̀ẹ́ tètè wáyé gbogbo ọmọ àlìjẹ́nà pátá wa ti rò pé a lọ bì kankan mọ́ àmàlàíkà ọmọ wa dààmú pé bí wọ́n ṣe dà wá lọ́wọ́ wa pé kò sí yìí mọ́ kò sí gbọ̀ngbọ̀n mọ́ lónìí má tí wọ́n gbọ̀n. àmọ́ wọ́n lọ ẹ máa wá wèmí ọlọ́run kábíyèsí ọlọ́run. wọ́n ní ọlọ́run fúnra ara rẹ̀ ẹ dákun ayákùn. ọlọ́run ó wá ṣètò ẹ pé tó kí ni ó ṣe ṣe àbúrò Allah. ọlọ́run wá ṣètò àwọn húrùín húrún irú àwọn tó ṣàjọ yìí Allah. La ilaha illallah. Allah. ẹ dákun ṣé Abdulrasheed ọmọjú lọjà La ilaha illallah. ńjọ
níjọ́ tí mo ti rí ọmọ ní ẹyinjú èèyàn àṣẹ rí báyìí ẹyinjú ẹ ní ròdòròdò yìí kò sì yọbọ́ ọwọ́ amójú lọ́jà irú tí Abdulrasheed wá ṣàjọ yìí wọ́n ní ọlọ́run ọ̀wá mọ́húrò yìí yóò wá pé kíkan ìkan ọ̀wá ta fírí yóò wá lọ wéré kékeré báyìí yóò sì ga yóò wá lọ yóò lọ tó bá lọ yóò wá dúró ní ìṣesí àwọn obìnrin. yóò wá balance tó bá balance ẹ pé kí lọ́lọ́run wá sí ọlọ́run àpètọ̀ Abdulrasheed agbára omi tiẹ̀ nu o Tẹnu. àwọn tọ́lọ̀ wọn ṣe bá dàlí ẹ̀ náà ni o Allahu Akbar. La ilaha illallah. tí wọ́n bá dúró dáa jalè ṣé wọ́n gbọ́ Yorùbá Ayyakumullahu al-karim. ẹ Ní dákun bàbá Sunu rẹ̀ ti sọ lẹ́ẹ̀kan. ṣé wọ́n ń gbọ́rọ̀ mi báyìí wọ́n ń gbọ́ wọ́n ń dè é wọ́n ń dè é. Pé tí wọ́n bá dúró da jálẹ̀. torí bálíkì àmà bá dé bí obìnrin bá bí 100 ọmọ fọ́kọ tí igi wọn bá ti dásí ìgbàsẹ̀ kó ń lọ fẹ́ kẹ́yìn mọ́ tó bá dálíkì àmà òun kọ́kọ́ rẹ̀ mọ́ lọ. La ilaha illallah. kò bá bí 100 ọkọ kò bá bí 100 ọmọ fọ́kùnrin kan wọ́n wá kọ́ra wọ́n lè mèsì bí èèfù ó jáde àbí wọ́n sì àbí ó lé rẹ̀ jáde bálíkì àmà bá dé òun kíyàwó ọkùnrin mọ́ Ah. kódà bó bá ṣe pé pàrùpàrù wọ́n ń pòbì kan ní pàrùpàrù bẹ́ẹ̀ni gbogbo yẹn kó mọ̀ ọ́n. Paru-paru. báyìí pé pàrùpàrù ọkùnrin lọ́fẹ́ ọkọ rẹ̀ ń jọ́ àlìkì àmà nù Allah. nítorí bẹ́ẹ̀ ẹ dúró sí ẹ kọjú sójú kan náà ẹ má wò yín wọ̀n o Istaqim. tọ́ istakimna obìnrin ni wọ́n Ayyakumullah. Taqumullah. Takimna. istakimna ẹ wà uprightness ẹ dúró sí ehoro tó bá sọ kàn méjì ajá máa ń pa ni o ajọ lẹ́sẹ̀kẹsẹ̀ bí ehoro ti lè sáré tó ní bájá bá ń lé lọ tí máa ń sọ kàn méjì pé ní wọ́n á tún wẹ̀yìn Àbí yóò bá mi ni àbí sísè náà yóò lájọ́ bí mọ̀ mi. yìí ehoro yín ọ̀gbọ́dọ̀ sọ kàn méjì Lọ. bálíkì àmọ́ bá wá dé ó wá ta fídíò ọ̀run àpètò Abdulrasheed tiẹ̀ nu ṣé Abdulrasheed wà wá pẹ̀tọ̀ èmi ń lọ o Lẹ́yìn àbá lọ wọ́n. ìbí ó tún ta fírí ọlọ́pẹ́ dúnú rẹ̀ ní tiẹ̀ nu Ala èmi ó tún ta fírí inna nisa khuliqna shatta. ọ̀rọ̀ ọjọ́ mi nù. ومنهن الغنيمة والغرام afa kò mu. ومنهن جنات تظل ظلالها ومنهن نيران وهن وقودها. ẹ má da ọkọ yín ẹ wò bó ṣe dúró ọkùnrin mẹ́ta mọ́ ni àwọn kan wá ní olóko ní mẹ́ta kọ́lá kò sólóko náà olóko gan wá. ah ẹ bá àwa ni ẹ wá bí òun náà ẹ wá bí Sheikh Abdulrasheed àwọn ètí bẹ́ẹ̀ nínú dama. ọkùnrin tó kú bá bá dúró ẹ̀kọ́ ọkùnrin ní ó kú kó bọ́ síbi ẹnu iṣẹ́ ọkọ̀ kò ní gbọ́kọ̀ roko kó sì gbé darí ọkọ̀ ó takú sọ́nà ni. Ayyakumullah. mo sọ fún Sheikh Abdulrasheed níjọ́ tí mo kọ́ yìí gbọ́dọ̀ mọ̀gàn tí wọ́n ń sọ̀rọ̀ nísọ̀rọ̀ ní ó ní àjọra wa púpọ̀ ọmọ tèmi náà bí kẹ́yìn dìbí tí ń sọ̀rọ̀ yìí kì í pọ́dún méjì La Anakumullah. ilaha illallah. mo bí kẹ́yìn أبقاكم الله. nísìnyí tún sèmí lọ́wọ́lọ́wọ́ báyìí. Anakumullah. ألا إن النساء خلقن شتى ومنهن الغنيمة والغرام. ẹnu tí wọ́n ní ká sọ̀rọ̀ fún pẹ̀lú yín ni pé a gbọ́dọ̀ gùn yín gàgà a gbọ́dọ̀ fún yín ní space. torí pé kíní kan bẹ tọ́lọ̀ ń fìtì sára obìnrin fúnra bá ṣe pé tẹ́ ẹ bá kó obìnrin lẹ́sẹ̀ pé kó fèrè kalẹ̀ kó kírun tí ò ní máa ti jẹ́rùn kí kíní kan bẹ lára rẹ̀ tọkọ rẹ̀ bá ṣàbòsí fún ọlọ́run hàn kọ́ nílé mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. La ilaha illallah. ọlọ́run ti kóòdù ẹ̀ sára àwọn obìnrin obìnrin tí ọba ti tó dúró dáadáa kí ìṣe kóbìnrin ń lọ́yọ̀ wà ìwọ lọ́kàn torí kóbìnrin bá ti yọ̀ wà Ànábì Muhammad صلى الله Alayhi wa sallam. tó bá ti yọ̀ wà ayé ní obìnrin o ọ̀rọ̀ àpáàtì ni tó tọ́ bomi tútù àti gbígbóná wò kọ́ mọ ìtọ́ yàtọ̀ mbẹ́ tọ́ ẹ má yọwọ́ o wọ́n ní ẹ dúró déédéé. ọlọ́run ní yọwọ́ yín láwo àmín. آمين. ẹ má yọwọ́ ara yín láwo ẹ ti rí ibi ire dé sí yóò bá níbẹ̀ yẹn bá rí ibi fẹ́rí tì yí fètè tì ni bí yẹn bá rí ibi fẹ́rí tì Fètè tì ní. kó fi ètè tì tọ́
níparí tọ́ Alhaji Hasan kí n fi kíní kan kún fún yín kẹ́ ẹ máa rán torí orin làwọn èèyàn tètè máa há púpọ̀ jù Akramakumullah. orin náà kì í sorin Islam àmọ́ hikima mbẹ́mbẹ́ Sheikh Abdulrasheed ṣé kí n kọrin náà ó ló fà ní mo ti gbọ́ wọ́n ń pè ìwàlání 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 orin Islam orin ìjálẹ́nu. orin ọdẹnu ayakumọ̀lá ìwàlání ẹ̀yin ìyàwó wa ìwàlání tá a bá wọ̀lú tá ò lẹ́nìkan ìwàlání tá a bá wọ̀lú tá ò lẹ́nìkan ìwàlání àníṣe o ìwàlání 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 tá a bá wọ̀lú tá ò lẹ́nìkan ìwàlání tá a bá wọ̀lú tá ò lẹ́nìkan ìwàlání. níparí fẹ́ẹ́ tọ̀ ìwàlání ìwàlání owó dé ìwàlání ìwàlání tá a bá wọ̀lú tá ò lẹ́nìkan ìwàlání tá a bá wọ̀lú tá ò lẹ́nìkan ìwàlání. alágbára omi ìwàlání àníṣe ìwàlání òtúnú rẹ ní ìwàlání ìwàlání tá a bá wọ̀lú tá ò lẹ́nìkan ìwàlání tá a bá wọ̀lú tá ò lẹ́nìkan ìwàlání. àní tá a bá wọ̀lú tá ò lẹ́nìkan ìwàlání. tá a bá wọ̀lú tá ò lẹ́nìkan ìwàlání. ó ní bẹ́ẹ̀ ó dúró alótọ́lá ẹ jẹ́ kí n wá ṣe Shahidallahu fún Sheikh Abdulrasheed lónìí tí mo kọ́ débi tọ́ Sheikh Abdulrasheed ní kí n fún yín ní kinní kan ayakumọ̀lá olùkẹ́rì àbí kí n má fún wọn mọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wá sí awis àbí Ansarul Liwara Ansarul Liwara 99 99 Ansarul Liwara. Ọlọ́run ní yọwọ́ rẹ kó ń bẹ̀ Àmín. kò ní yọ ẹsẹ̀ rẹ kó ń bẹ̀ Àmín. ọlá Muhammad wájú Ọlọ́run. Àmín. Sheikh Abdulrasheed ní kí n fún yín nú àwọn ìfáàdà tí máa dà fún yín ó yọ̀ dá kan fún mi àbí méjì wọ́n ní kí n sọ fún yín nísìn. tọ́ ìdààmú ń bẹ nú ayé dáadáa Sheikh Abdulrasheed ìdààmú ò ní bọ́ nú ayé yín. àmín nọ tó jẹ́ sọ bẹ́ẹ̀ ni pé àpò owó ìsábà kádàmú àpò owó ìkádàmú Tọ́lápọ̀ orí ọ̀ká ké. tó bá ṣe pé apá owó máa kádàmú ni irú ìdààmú Abíọ́lá ó yẹ kápò owó ọ̀ka àmọ́ bí ìdààmú bá ti bá àyàn bẹ́ẹ̀ máa ń náwó sí yóò sì máa mi owó yóò máa mi owó àfi bá mi lú ẹ̀ gan ló tó balẹ̀ Ọlọ́run ní iná dààmú sí i. Àmín. wọn náà táwọn ń bá mi wọ́n ọmọkùnrin yìí atẹnikejì ẹ atẹnikẹta àti gbogbo yẹ yín yálòmíì náà fẹ́ ṣe bíi ti yún kéétì rẹ́dì ni Ọlọ́run tó tiẹ̀ náà rẹ́dì. Àmín. ìdààmú ń bẹ nú ayé o tọ́pọ̀ dáadáa àkóbá ń sì ń bẹ ń bẹ. Wọ́n ló wà dùn àwọn kọ́lọ́ máa jẹun orí dààmú. bẹ́ẹ̀ ni mo ní àǹfààní ìṣẹ́jú mẹ́ta sí Inshallah. bẹ́ẹ̀ ni torí ọmọ tó fẹ́ kọrin yìí. ìkànnù àwọn àdààmú tó yẹ pé lànàbí fi ní alifiti nàtúnà ìmàtún làánà lọ́ọ̀hù mọ́ni mọ́ni àìkọ́tọ̀ ànábì ní gbogbo tí jẹ́ fìtínà ayé ìdùbúlẹ̀ ni kì í sì sun yàrá ata kì í sun pálọ̀ yàrá anú ni mo Yàrá anú ni. sùn wọ́n ní làánà lọ́ọ̀hù mọ́ni àìkọ́tọ̀ tó bá wọlé tó wọ pálọ̀ tó wọ yàrá tó lè jí من أيقظه àkóbá nù ó dà káwá fi tàkóbá lẹ èèyàn fúnra rẹ̀ lè kóbá rẹ̀ tí ó sẹ́wọ́ sàkóbá báyìí Akbar. sàkóbá ó sì wọlé Sheikh Abdulrasheed wá ní kí n júwe ọ̀nà méjì tí ẹ lè gbà náwó sàkóbá fúnra ẹ̀ ọjọ́ ti lọ ẹ̀yọ̀kan náà tó ẹyọ kan náà tó ọ̀dà abẹ́ púpọ̀. kásẹ̀ nìkan náà jìn Sheikh alágbára omi ayakumọ̀lá àṣírí rẹ̀ ò ní tú Àmín. ẹ bá ń sá mí Àmín. ọ̀rọ̀ ń bẹ ńlẹ̀ ah àmọ́ kò sásìkò
ọjọ́ wà sí bọ̀. بواحدة حتى نبلغها آلاف آمنا. ọ̀nà tí ẹlẹ́gbà kó bá rẹ̀ nínú ayé ẹ jẹ́ sáré júwe méjì nínú mẹ́ta tí Sheikh Abdulrasheed ní júwe fún yín. alákọ̀ọ́kọ́ tó gbà ṣẹ́wọ́ sí àdánwò báyìí tí ó sì dé. ó ní pé ọ̀fẹ́ wẹ̀ ọ̀wọ́lé ìwẹ̀ tó ọ̀fẹ́ wẹ̀ ọ̀hún wa ń wẹ̀. tó dáa náà nìkan ní kéèyàn máa wẹ̀. bọ́n ti ń wẹ̀ an-nazāfa Lárúbáwá ń pè lálẹ́ Muhammad pé an-nazāfatu minal īmān. bọ́n ti ń wẹ̀ wọ́n rí i pé ọṣẹ ọmọ fọ́n sí yìí yọ máa fọ́n sọ̀tún yọ máa fọ́n sósì yọ máa bàṣára lẹ̀kùn. tí ó hó dáadáa. ó sì ń dáa. ọ̀hún wẹ̀ nù. ewu tí wọ́n bẹ̀ ni pé bọ́ba wa wẹ̀ tán gbogbo ọṣẹ tó fọ́n sára ògiri tó fọ́n sára kínní tó fọ́n sára lẹ̀kùn ni kọ́ wa fi ilẹ̀ jáde kódà bó ṣe lé pásánà ilé ìwẹ̀ rẹ ìràwọ̀ ọwọ́ ọmọ rẹ ìwọ ìyàwó rẹ kò dàpọ̀ mọ́ra wọn. ọ̀tọ̀ọ̀tọ̀ ni. bọ́ ọ bá ti wẹ̀ tọ́ ni pé ojú ò ta ọmọ gbogbo ọṣẹ tó bà sára ògiri yẹn ó sì dà á lẹ̀ ṣàn dà á lẹ̀ ewu nìyẹn tí Abdulrasheed ní sọ fún yín nìyẹn o. àyà kò mọ̀ la wọ́n ní kẹ́ ṣàn. wàá ṣan gbogbo ẹ̀ dà á lẹ̀ wàá sẹ̀ wàá wẹ ìwẹ̀ tiẹ̀ wàá wá ṣe finishing. wọ́n máa ní kí ló fà á wọ́n ní bẹ́ẹ̀ ni tọ́ ọ bá fi ilẹ̀ tó jáde tọ́ ṣàn nù gbogbo òkú sì dà á lẹ̀ bẹ́lòmíì tí ìràwọ̀ tiẹ̀ rorò jù ìràwọ̀ tiẹ̀ bá wọlé tó náà bá wẹ̀ ńbẹ̀ tọ́sẹ̀ tiẹ̀ náà balẹ̀ ọ̀sẹ̀ tiẹ̀ tí wọ́n bá jọ gbẹ papọ̀ ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ ọmọ lọlẹ̀ ní wẹ̀. ọ ní máa ń tó fà á yóò kàn máa lọlẹ̀ náà ni. a kò lè fẹ́ wí Allahu Akbar lè fẹ́ wí. Allahu Akbar. ara tí Sheikh Abdulrasheed pè mí pé kí n wá sí nu. gbogbo bí tọ́ba ti wẹ̀ láyé قالوا شروط الدعاء المستجاب لنا أشر بها بشر الداء بإفلاه طهارة لنا كذا كم on láti mọ ibi tó gbogbo ẹ̀ lọ sí dálẹ̀ ó di méní méjì náà kọ́ni mo ní màá sọ. káàdì adó nǹkan náà ò tó. má da dúró nǹkan. tọ. ẹlẹ́ẹ̀kẹta. tọ. ẹlẹ́ẹ̀kejì. inshallah. méjì náà tó. gbogbo ntí jẹ́ ẹ̀yin obìnrin ń gbé péjọkọ yín la wà yìí ọmọ yín kéékèèké tí a fẹ́ bẹ̀rẹ̀ á ṣe period tí ó máa on tí ó máa off tí ó máa on tí ó máa off obìnrin bá ti bẹ̀rẹ̀ sí rírí nǹkan oṣù ẹ̀ àwọn ọmọ yẹn wà á tẹ̀ ní wọn àti wọn náà tó ń careless nǹkan mi ń sí ọ tó yẹ pé wọ́n lọ fi ṣe ra rẹ kì í ṣe ẹnìkan ló fi ṣe ọ. lọ afáfá. ntọ́ fi pàdé nǹkan oṣù aṣọ ni o òwú tútù kan ni o páàdì ni o páàdì kan ni o bọ́ ọ bá ti yọ ọ má fi síbi tó ọ rí má ṣe wọn yẹlẹyẹlẹ láti jù síbi tí wọ́n gan ò tó fojú kàn mọ́ láyé. má ṣe yẹlẹyẹlẹ o. àwọn ẹ̀yà wa ń jè ló aṣọ làwọn máa ń lò bí wọ́n ti ṣe tán wọ́n sì fọ́ gbogbo ó sì ń lọ. àmọ́ ọ̀làjú ò jẹ́ mọ́. àwọn máa sẹ́yìn lórí ojú pọ̀. ẹ̀jẹ̀ ó ṣe lẹ̀kẹ̀tì ń bẹ̀ ni bájẹ́ tí wàá ṣe lẹ̀kẹ̀tì ni ọwọ́ àwo ho búlọ̀kù kan wá jù nú ẹ̀. àbírú ntọ́jọ bẹ́ẹ̀ wọn wá gbọ́ mùsíbà tí mẹ́mẹ́ ni. àgbákò wà ń bẹ o. fọ́ọ̀tì lọ́ọ́ fi hábì kan àwọn èkúté oríṣiríṣi ni wọ́n. bẹ́ẹ̀ ni. à ń pè kan ní ọ̀jàkà nílùú òkè ọ̀jàkà gbogbo èèyàn kó mà á. ọ̀jàkà gbogbo èèyàn kó mà á. Lárúbáwá ń pè ní fa'aratul aswadi. Inshallah. Sheikh Abdulrasheed. fa'aratul aswadi. mo gbà á. bẹ́ẹ̀ni. àbí mo gbà á ni. fa'aratul aswadi. gbogbo àwọn tí sì jẹ́ kòkòrò tí máa rákò ńlẹ̀ látẹ́kù ní àtàyẹn ní àtìrà ní àwọn ní àńtẹ́nà ní mú tó bá ti ṣe àńtẹ́nà wọn báyìí bó ṣe rà ní bí ṣúgà bá ń bẹ lérí pẹ̀tẹ́sì yìí àńtẹ́nà wọn sọ fún wọn pé ṣúgà ń bẹ lérí kìíní wọ́n sì máa pọ́n ògiri lọ́ba. ìmáàmù ni ó sì wájú. àńtẹ́nà tí wọ́n ṣe kó wọ́n sẹ̀ máa so mímu kankan ọlọ́run tí ó ti kóòdù ẹ̀ sí wọn láàánú. Allah. bẹ́ẹ̀ ni fàárátù òkúté yìí bó bá tilẹ̀ mi àńtẹ́nà rẹ̀ níbi tí nǹkan oṣù tó fi háhùn àńtẹ́nà rẹ̀ sọ fún pé ẹ̀jẹ̀ bí ẹran kankan ń bẹ lókè yìí yóò sì gòkè lọ́ba. ìyóò sì máa ń rìn bí ẹran ni. ẹ máa wá gbọ́. tọ́ ẹ̀jẹ̀ tó ti dì òun sì bẹ̀rẹ̀ yóò wá débẹ̀ tó bá débẹ̀ eyín tòkè méjì àti eyín tìsàlẹ̀ méjì tẹ́kùtẹ́ bá dún eyín mẹ́rin náà lẹ́rìí méjì tòkè àti tìsàlẹ̀ ńlárúbá wọn pè ní arrubaiyat. bá a ti kọ́ náà nù. gẹ́gẹ́ bá a ti jọ kọ́ mi pẹ̀lú alágbára omi nù. arrubaiyat eyín mẹ́rẹ̀ẹ̀rin yìí méjì tòkè méjì tìsàlẹ̀ tó bá wá débẹ̀ yóò fi mú oní ọ̀sọ̀ tẹ́sítì fún báwọn ti ń sọ tẹ́sítì fáwa eyín méjì tòkè tìsàlẹ̀ tó bá ti wá fi mú yóò wá mọ̀ pé kì í ṣe nǹkan jíjẹ yóò wá yọ eyín kò mbẹ yóò pẹ̀yìn dà tó bá ti pẹ̀yìn dà nǹkan ti bàjẹ́. nǹkan sí ọ ìwọ tó bá ní nǹkan oṣù náà nǹkan sí ọ. ẹ wá gbọ́ ní tó ṣẹlẹ̀ mbẹ
ó bá ṣe pé nǹkan oṣù yẹn lóbìnrin yẹn bá fi lóyún kò sí ọgbọ́n tí ó dá láyé ọmọ yẹn ọmọ jalè ni. àti bí bẹ́ẹ̀ sikẹ́ ni ó ti bẹ̀rẹ̀. kọ́lẹ̀ fẹ́ wí Allahu Akbar yẹn wí dáadáa. Allahu Akbar. ẹlòmíì wá karabọ koru wàhálà ń pé bẹ́ẹ̀ nìkan ní í ṣe òun tẹ́nìkan ò ṣe é tó pé ọmọ bí wọ́n ṣe gbáyé lọ́fà tí kọlùkọlù fi kọlù ọ. mẹ́tọ́ọ̀dù sí láyé. àti kínní àti kejì ẹ wá tẹ́wọ́ bóyá kọlùkọlù ẹ ti kọlẹ̀ lómìn. ìwọ tó bá kọlù. kódà bó lówó lọ́wọ́ ó yẹ kó ti ní jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. ó yẹ kó ti kọjá bẹ́ẹ̀. a máa wá bẹ́ẹ̀ lọ́mọ pé lọ́dọ̀ ọmọkùnrin Hasan. kò tí ì lówó ọ̀sẹ̀sẹ̀ fẹ́ ní ni. Inshallah. abọ́ ti ní. ọ̀ tí ì ní. kí ló kọ bàbá yìí abẹ́nìkejì ẹ̀kọ́ yìí. Masoud. ẹni dènà rọ́bà náà. wọ́n sì jọra wọn púpọ̀. gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wà ń bí. ẹ dákun torí Ọlọ́run tí mo fẹ́ wí ẹ bá mi wí. ẹni wàláhù ẹ wú bẹ́ẹ̀. Wàláhù. ẹ wà tẹ́wọ́ báyìí. owó níná Ọlọ́run ní dẹ́ni tó lè ná ẹni tí bá náwó kọ́ra bí òní yóò sì lọ yá. La ilaha illallah. bẹ́ẹ̀ ni ń bọ̀ gbogbo náà ni. bá a ti ṣe náà nù ni. ṣé ẹ ti sẹ́wọ́. ẹni wàláhù. Wàláhù. ya'simuka. Ya'simuka. minan nas. Minan nas. wàláhù. Wàláhù. ya'simuka. Ya'simuka. minan nas. Minan nas. ìtọ́jà kí n ṣe báyìí tí mo fi ní káwọn ọ̀nà ro ni pé èèyàn méjì èèyàn kan là á fi ṣe sample fọ́pọ̀lọpọ̀ èèyàn. ibi tẹ́ ẹ kọjú sí yìí ẹ má yíjú kó ń bẹ́ o. ẹ má jẹ́ nìkan ó sọ kìnní kan sí ilé tí ó wàá yín lọ́kàn padà níbi tẹ́ ẹ wà yìí. antuma alal haq ẹ ti wà lójú ọ̀nà ẹ má sí ní ẹ má gbọ́n tẹ́nìkan bá wí. wọ́n ní wọ́n pé. ẹ kọjú sí ẹ má kẹ̀gbẹ́ sí ìbẹ̀lẹ̀ ntà sí ẹ̀yìn. gbogbo yẹn tẹ́ wọ́n ń bẹ ní awis tẹ́ ń bẹ ní ansọ́rù lè wàrà ṣé ansọ́rù lè wàrà òun náà kọ́ ni awis ni sọ́mọ́rì ẹ̀ ní awis gbogbo àwa tá ń bẹ ní awis tá ń bẹ ní ansọ́rù lè wàrà ẹ má wẹ̀yìn o èèyàn ṣe kan ni tọ́mọdálì kìámà Ọlọ́run ó pè ní kọ̀ọ̀kan wa pẹ̀lú ẹni tá ń tẹ̀lé ni tọ́ọ̀ bá lẹ́ni tọ́ ń tẹ̀lé ọ sọnù. nǹkan sí ọ. yọmọ náà yóò kú la òun náà sí bí ìmáàmù wa ni ẹ kọjú sí i ẹ má kẹ̀gbẹ́ sí i ẹ má kẹ̀yìn sí i omi àbámọ̀ ni àbámọ̀ kálukú yìí níbi tẹ̀yìn wà yìí o èmi náà látòní lọ́mọdé ansọ́rù lè wàrà. Allahu Akbar. abẹ́ àgbà mi wọlé. Allahu Akbar. abukakumullah. ẹ wá tẹ́wọ́ ẹ tẹ́wọ́ ẹ yóò bá Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. ẹ wá tẹ́wọ́. àdúrà ló kàn. ibi tá a ti rí ibi nà tán nù. ẹ tó bá nífẹ̀ẹ́ yàn kéèyàn náà ò nífẹ̀ẹ́ inna li muhib téèyàn náà nífẹ̀ẹ́ inna li muhibba liman yuhibbu muti'un. àwọn ló lè ṣàdúrà tádùá sì fi lè gbà. ìlú yẹn ìlú Owódé wa lọ́hùn-ún ẹ̀yin bàbá wa àti ìrìn bàǹbà ìlú gangan àti ìrìn bàǹbà ni ẹ̀yin wa lọ́lọ́ ń dalẹ̀ fún ìlú ńlá ni pátá dábẹ́lẹ̀ àwọn tí gbàgbọ́ wọn ò tó nǹkan wọ́n mọ̀ kó lè rí bẹ́ẹ̀ kálukú wa ló ti kọ́lé síbẹ̀ báyìí ibẹ̀ ti dìlú ńlá masalasi ńlá wa ń bẹ over 100 acres nígbà tá a kọ́kọ́ rà á a tún ti wá jẹ́ wọnú dáadáa a ti gba gbogbo bẹ̀ àwa kan ti di dálẹ́mọ dálùtẹ̀ awis camp ni awis village ni ìdí tí àdúrà fi tọ́ sí àwọn àfa wa yìí tí àbá bá ti ní tọ ibi ńlá ń lọ wọn ò ní wẹ̀yìn wọn ò sì ní yí stẹ́rìn mọ́ bàbá lọ́wọ́ bàbá wa alágbára mi náà wá kọ́ stéètì síbẹ̀ ilé kékeré kọ́ bá kéré mi àwọn náà ti kọ́lé síbẹ̀
ilé àfáàwá Ismail tá a sí tóní ibẹ̀ náà lè wà gbogbo àwọn mùsùlùmí pátápátá la invite síbẹ̀ wọ́n sì kọ́lé síbẹ̀ afẹ́sẹ̀ káàpù bá a ti máa ń ṣe ẹ̀yin bàbá wa invite yín ọ̀nà lẹ́ ti ń gbọ́ ọ́n bọ́bá wa ní báyìí. kọ́lọ́ ń dákun kó sọ wa jùgbà náà lọ kó rẹ̀ kó wa lọ́wọ́. ọ̀rọ̀ fòfó ń sẹ́ ọ̀túnkọ́ jẹ dáadáa. ṣé ẹ ti rán mi ná afa dáadáa yìí abukakumullah. àdúrà ṣé Abdulrasheed ẹ dúró bá ń ná o ṣé ìka kò ṣe yín lẹ́sẹ̀. Inshallah. àdúrà ṣé Abdulrasheed wàá súnmọ́ bí kò sì kọjú sí i. máa wá bá mi sọ pé inna riyaha. inna riyaha. idashtadati hawasifuha. idha ishtaddat awasifuha. tarimi walaysa siwal ali minash shajari. ترمي وليس سوى العالي من الشجر ترمي وليس سوى العالي من الشجر وإن الرياح ṣé wàá lágbára omi àfààní atẹ́gùn tẹ rí yẹn ìdásítàdátì hawasifu àbí ń bá ń fẹ́ atẹ́gùn ń bá ń fẹ́ atẹ́gùn ọlọ́fin dè tàrímí ìmọ̀ tarọ́bà a máa lẹ̀kọ̀ wàlẹ́ ìsàsí wàlẹ́ àlì ìmìnà ṣáájà àmọ́ kò sẹ́ni tó kò rẹ̀ sábà bá igi tó bá ga ni. ìlàlẹ̀ àmàmì kàtàìrì láyọ̀ sí ibùkàmá. kọjú sí dáadáa kọjú sí báyìí. asọ́ba fèrè àwọn bàdà rafọ̀ ìwà ní àmì. asọ́ba fèrè àwọn bàdà rafọ̀ ìwà ní àmì. ọlọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ máa lùlù wá bá ń lùlù síbi tí mo dé yìí. ṣé ìlú yìí ṣe ọ̀rẹ́dì Sheikh Abdulrasheed àti gbogbo iye àwa tá a wà ń bí ẹ̀yin ọmọ méjèèjì yìí ọmọ ní ẹ wà á dàgbà. Amina. ẹ sì ní fòsì lókẹ́yìn mọ́. Amina. gbogbo ìjọba ẹ wá dá mi lóhùn ẹ máa pé sọ̀rọ̀ sókè kó gòkè wí bẹ́ẹ̀. sọ̀rọ̀ sókè kó gòkè. ìlú náà dá bẹ́ẹ̀ ó wọ̀ ọ́. sọ̀rọ̀ sókè kó gòkè. sọ̀rọ̀ sókè kó gòkè. sọ fọ́ba lókè tó lókè. sọ fọ́ba lókè tó lókè. ẹ̀ǹdẹ̀kẹ̀jọ́ fẹ́ gòkè. sọ fọ́ba lókè tó lókè. sọ fọ́ba lókè tó lókè. pé èmi náà fẹ́ gòkè. èmi náà fẹ́ gòkè. dákun kàmí máa wá tí ó gòkè lọ. kàmí máa wá tí ó gòkè lọ. sọ̀rọ̀ sókè tó gòkè. sọ fọ́ba lókè tó lókè. wípé èmi náà fẹ́ lòkè. dákun kàmí máa wá tí ó gòkè lọ. sọ̀rọ̀ sókè kó gòkè gòkè. sọ fọ́ba tó lókè. èmi náà fẹ́ gòkè lọ. kàmí máa wá tí ó gòkè lọ. sọ̀rọ̀ sókè kó gòkè. sọ́ba lókè tó lókè. èmi náà fẹ́ gòkè. dákun kàmí máa wá tí ó gòkè lọ. lẹ́ẹ̀kan náà lọ́sọ̀tún Allahu Akbar. Allahu Akbar. ẹ wá tẹ́wọ́ bẹ́ẹ̀ ti nàró. wọ́n ní ẹ tẹ́wọ́ yín. ọ̀nà tẹ́wọ́. ẹ̀mí bàbá yìí ò ní kúrú. ẹ̀mí bàbá yìí ò ní kúrú. Àmín. ọ̀ní fàárẹ̀ lò. Àmín. ọ̀ní fàmódì lò. Àmín. ọ̀ní fàìsàn lò. Àmín. ìbànújẹ́ ọmọ ò ní rọ́lù ọ́. Àmín. Bismillahir Rahmanir Rahim. dákun tẹ́wọ́ kọ́ máa sàmì àdúrà. má dàníyàn. Dàníyàn rojú ara rẹ fọlọ́hún. wọn náà sọ ohun tó fẹ́ fọlọ́run lójú ara rẹ. bá ti ké mo fẹ́ ké tán ẹ̀rì máa náwó sórí báyìí wọ́n dà. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. Àmín. ìfẹ́ Ọlọ́run ní kú lára rẹ̀. Àmín. وتلك الأمثال نضربها للناس tọrọ لعلهم يتفكرون. Àmín. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة. Àmín. هو الرحمن الرحيم. Àmín. هو الله الذي لا إله إلا هو Àmín. الملك Àmín. القدوس Àmín. السلام. Àmín. má gbàgbé ara ẹ má gọra ẹ o. Àmín. rọjò ara ẹ fọlọ́n. الملك القدوس
السلام المؤمن آمين. المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون آمين. والله الخالق البارئ المصور آمين. له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم آمين. وهو العزيز الحكيم آمين. وهو العزيز الحكيم آمين. وهو العزيز الحكيم آمين. آمين متى متى تو هفي دادا آمين. 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 bí mo ti wá wíhun lákòó fọwọ́ sẹ́rí ẹ̀ báyìí. wọ́n náà fọ́ di orí rẹ mú di ẹlẹ́dàá rẹ mú. wá tẹ̀lé mi sọ pé Allahu Akbar. Allahu Akbar. sọ pé Allahu Akbar. Allahu Akbar. La ilaha illallah. La ilaha illallah. Muhammadun Rasulullah. Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. fọwọ́ pajú fi pa gbogbo ara rẹ̀. ma wá mú sàrà rẹ̀ bọ̀ má fi rán nìkankan. má tọ́jú mi lọ má tọ́jú mi lọ. Ọlọ́run má tọ́jú wa lọ má tọ́jú wa lọ. báwo ti wà wá báwo ti ṣe mí báwo ti ṣe sí mi sábà tọ́jú mi lọ sábà tọ́jú mi lọ sábà tọ́jú mi lọ. Ọlọ́run tọ́jú mi lọ sábà tọ́jú mi lọ. báwo ti wà wá báwo ti ṣe wá báwo ti ṣe sí wa sábà tọ́jú mi lọ. Alhamdulillah. Nísìnyí a dúpẹ́ lọ́wọ́ bàbá wa. bàbá wa Fadilati Sheikh Ajinri Pampa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wá. gbogbo ẹ̀yin mùtúmùwà gbogbo mayamaya. Mọ̀yànmọ̀yàn. Mo fẹ́ tọrọ kíní kan lọ́wọ́ ẹ̀yin èèyàn. gbogbo àwa jama Ká sì ṣe rábà náà. kádẹ rọba náà ṣe ẹ. Àfa wa Hasan Wahab. Haji Hasan Abdul Wahab.